pé dókítà wa ló máa sọ fún wa bóyá ewu wà àbí ìpalára wà. Torí ẹ̀ ló fi ṣe pàtàkì pé tí obìnrin bá lóyún kó máa lọ fún nǹkan tó lóyìnbó ń pè ní antenatal. Àwọn ìpàdé téèyàn máa ń lọ téèyàn bá wà nínú oyún, ìtàn máa fi tọ́yàn sọ́nà irú oúnjẹ tó yẹ kéèyàn jẹ, irú nǹkan tó yẹ kéèyàn mu, àwọn irúgbìn ayé tó yẹ kéèyàn máa gbé. Tí dókítà yín ò bá sọ fún yín pé ìpalára wà tàbí ìjàmbá wà ní pé kí ẹ ní ìbálòpọ̀ nígbà oyún, kò sí ewu rárá. Ṣùgbọ́n tí dókítà yín bá ti rí pé ìjàmbá wà, wọ́n á sọ fún yín. Ìdí èyí ni pé a kò gbọdọ̀ má ṣaláì lọ fáwọn ìpàdé tó yẹ ká máa lọ tá bá wà nínú oyún ní ilé ìwòsàn kí wọ́n lè tọ́ wa sọ́nà. Àwọn àǹfààní tó tún wà ń bẹ téèyàn bá ń ṣe ìbálòpọ̀ nígbà tí èèyàn bá wà nínú oyún ni pé ó máa ń jẹ́ kí ọjọ́ ọ̀kúnlẹ̀ kó rọrùn, nítorí pé gbogbo ojú ara yẹn ó ti máa á dẹ̀ á lè rọrùn kí ọmọ kó lè gbàbẹ̀ kọjá ní ìrọ̀wọ́ àti ní ìrọ̀sẹ̀. Àwọn style tó yẹ kí a ṣe èyí tó fi dàbí pé á rọ ìyá lọ́rùn tádẹ̀ ìrọ̀ bàbá lọ́rùn ni pé kí obìnrin kó wà lókè, kí obìnrin kó máa ṣàlàyé kó jẹ́ òun ló máa sọ bí ó ṣe máa lọ bó ṣe máa lọ. Eléyìí á mọ̀ tó bá ṣẹlẹ̀ pé nǹkan ọkọ ẹ̀ ti wọlé jù àbí kò wọlé tó, á lè mọ nǹkan tó òun fúnra ẹ̀ máa ṣe. Tó bá ṣẹlẹ̀ pé tí irinṣẹ́ ọkọ ẹ̀ bá wọlé tó bá ń dùn, á mọ̀ bóyá kó òun ṣe gádìẹ̀ àbí kí òun tẹ̀síwájú. So bí nǹkan bá ṣe rí ló yẹ ká ṣe tó ṣe pàtàkì kí a ní ìmọ̀ tó péye nípa ìbálòpọ̀ àti téèyàn bá wà nínú oyún. Tí dókítà wa ò bá ti sọ fún wa pé ìpalára wà, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ká dẹ̀ máa gbádùn ìbálòpọ̀ lóòrèkóòrè. Ṣùgbọ́n ìfanilétí tí mo fẹ́ fà wá létí ni pé ọkùnrin ò gbọ́dọ̀ máa ṣe gíragíra tíyàwó ẹ̀ bá wà nínú oyún, because ara ò jọ ara ẹlòmíì ó lè gba girigiri kára ẹlòmíì má gba girigiri. Ṣùgbọ́n téèyàn ò ti mọ irú ara tó máa gba girigiri àti tí ò ní gba girigiri, ó ṣe pàtàkì pé ká ṣe ohun gbogbo ní mẹ̀lọ ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì.